fún àwọn mọ́là mẹ́tàlá Tinubu ò lè fún mọ́là mẹ́tàlá ẹ̀ mo tún sọ mẹ́tàlá Tinubu ò lè fún mọ́là tó bá mọ̀ pé òun lè fún mọ́là kó gbé Sultan kó gbé Lamido tó sọ̀rọ̀ kó gbé bọ̀bọ̀ yìí náà Gumi kọ́kọ́ evidence wọn jáde ìgbà yẹn ni màá mọ̀ pé Jagaban ní lóòótọ́ ara Yorùbá ló ti ń Jagaban ẹ má jẹ́ ká tọra wa. ẹ̀yin èèyàn ẹ wá gbọ́ wọn ní mẹ́tàlá Tinubu pé kò tó bẹ́ẹ̀ kó lọ́ọ́ arrest Gumi àbí emir àbí kó lọ́ọ́ arrest Fulani kan ṣoṣo pé mẹ́tàlá Tinubu pé kò tó bẹ́ẹ̀ ẹ jọ sí President Mohammed Tinubu sàn bẹ̀rù àwọn Fulani ni àbí kí ni gangan tó ń ṣẹlẹ̀ táwọn Fulani wá pa àwọn ọmọ Yorùbá tí wọn ò rí anybody láti arrest nínú àwọn agbésùmọ̀mí yìí àbá àwọn tó jó lórí tó support wọn ẹ wà kankan fìdílé kí wọ́n gbọ́ nǹkan táwọn àwọn olólùfẹ́ wa àtàwọn màmí Yorùbá wòye èyí tí wọ́n sọ nínú fídíò yìí. ṣé gbọ́ mi. à ń gbọ́ yín. àgbà tó bá rò fọ́ òkà sílẹ̀ ọmọ ẹ̀ máa jẹ́ ń bẹ̀ ẹni tó bá dẹ̀ ní káyé ó dáa onìkan kọ́ ló máa jẹ́. Fúlàní ti ṣe ọdún 8 gbogbo ohun tó ń ṣẹlẹ̀ nígbà yẹn wọ́n nítorí pé Fúlàní ló wà ń bẹ̀ ó dá ọmọ Yorùbá ti débẹ̀ ń sìn ẹ sọ nǹkan tí Tinubu ṣe tó pè ọmọ Yorùbá. ẹ̀yin tẹ́ ń sọpọ́ọ̀tì Tinubu ó yẹ fún wọn lésì o wọ́n ní kí ni kí máa pín ní ẹ̀ wọ́n ní kí ni Tinubu ṣe tó pè ọmọ Yorùbá ti get started báyìí mo like wàhálà yìí báyìí ó yá ó ti dogun bá ti di wọ́wọ́wọ́. ẹ̀rí Tinubu ó kàn ń fi orúkọ Yorùbá ó fi ń ṣòwò ni. ìjọba tó ń ṣe yìí ìjọba òun ìyàwó ẹ̀ àti ọmọ ẹ̀ àtàwọn ọ̀rẹ́. family government. ló ń ṣe kì í ṣe ìjọba Yorùbá ọmọ Yorùbá tó bá ń dìde tó ń sọ pé Tinubu ọmọ àlè pánbélé lọ́wọ́ ìjọba Yorùbá yẹn. kí n gbà kan búyàn lórí péjì sà tó yà nígbà kẹlẹ́ mi bú yín padà so ẹ má bọ ẹ má. eléyìí tí mo wí yẹn kárọ̀ rọ̀ mọ́ ìmí ni mi ò ní sọ. àmọ́ fáwọn èèyàn láyè kan bọ́ ẹ̀yìn náà o tó bá ti fara mọ́. kókó nǹkan tó wà ń bẹ̀ Tinubu gan kò mọ̀jọba ṣe kò mọ̀jọba ṣe. alẹ́ wàá mọ̀jọba ṣe tẹ́ fẹ́ gbé sí. tó bá mọ̀jọba ṣe ṣé kò ní kúrò mbẹ̀ mọ́ ṣé kò ní kúrò mbẹ̀ tó bá kúrò mbẹ̀ ìjọba yẹn á tún lọ ilẹ̀ Haúsá. you see tó bá lọ ilẹ̀ Haúsá àtúmọ̀ máa ké Yorùbá wà ń bẹ̀ ẹ̀ ń sìn gbogbo wa ń complain ṣé ó ṣe dáadáa ni tí ò bá dẹ̀ ṣe dáadáa ìgbà wo ló fẹ́ ṣe dáadáa. ìlú ò rọgbọ ìlú ò rọrùn ìyà ń jẹ àwọn èèyàn ìyà ó ń jẹ àwọn èèyàn tẹ́ bá ní ìyà ò jẹ àwọn èèyàn ó mì pé ẹ kàn ń parọ́ tanra yín ni. òun gan ò sọ pé ìlú dáa kò sọ pé ìlú dáa ó ní kẹ́ máa níṣù ó ní kẹ́ máa rọ́jú ṣé òun rọ́jú ni. ẹ fún àṣẹ méjì lórí fóònù. fákìlì wọ̀nyẹn. bàbá wa ẹ bá wa round up láàrin ìṣẹ́jú kan kí ni ká ṣe. nǹkan tá a máa ṣe ni pé kò mọ̀jọba ṣe kó kú òun bẹ́ẹ̀. ta ni ká gbé sí Peter Obi àbí àti. ló ń jà bẹ́ẹ̀. ṣé ta ni ká gbé sí. kó kú òun bẹ́ẹ̀. ṣáàtìkù ni ká gbé sí àbí. ṣáàtìkù ni ká gbé sí. bàbá wa tọ́ mi. Àtíkù àti Tinubu lọ. ta ni ká fi ṣiṣẹ́ Àtíkù àbí Peter Obi. ìkejì Àtíkù níbi kan rẹ̀ Peter Obi ló lè ṣe. simple ọjà fi ṣe láyàmẹ̀yà. ó dà ti gbọ́ Peter Obi ló lè ṣe Peter Obi ló lè ṣe ṣé Peter Obi ò ní gba Lagos is no man's land fáwọn ọmọ Igbo. òun ló lè ṣe. ok a ti gbọ́ sáà ṣe gan. ẹ bá wa gbọ́dọ̀. kò sí ìgbà tí Lagos jẹ́ ló. kò sígbà tí Peter Obi sọ pé Lagos is no man's land. no àwọn ọmọ Igbo sọ pé Lagos bẹ́ẹ̀ àwọn ọmọ Igbo sọ pé Lagos is no man's land o. ọba Èkó tó sọ pé Benin lòun ti wá ń kọ́ tó sọ ń gbà yẹn. Benin ilẹ̀ ìbínú ni èdè Yorùbá ni Benin ọmọ Yorùbá ni Benin náà ọba ni wọ́n ń jẹ́ ń bẹ̀ wọ́n ò jẹ́ Igwe. òótọ́ ni Ìjẹ̀bú òun ṣe Ìjẹ̀bú mọ́ Ifẹ̀ ni Ìjẹ̀bú àbí ó kó òun ṣe ti bàbá àtọmọ kó má làálàá náà kọ́mọ. ó dáa ẹ bá gbọ́n sókè lórí kan lórí fóònù. ìyá wa ẹ kú sẹ́jàre kò ní rẹ̀yìn. àṣẹ Èdùmàrè. ẹ jọ ẹ jẹ́ lórí ọ̀rọ̀ tẹ́ sọ lánàá
láìpẹ́ àná ẹni ká máa ṣe kankan tó máa mú orí wa wú. Yes, nílẹ̀ Yorùbá, God bless you. bá ṣe ṣe nígbà yẹn tó jẹ́ pé tó bá máa call in sórí show. wàá kí oríkì ara ẹ̀. tàbí kò kí oríkì ìdílé yín. àti ẹ̀dẹ̀ ṣe yẹn lẹ́nu torí ní ìlágbára. impressive jẹ́ pé gbogbo at least nígbà yẹn orí wa ń wú. oníkálukú ń sọ èdè tiwa tó ń wú wa lórí. program yẹn make sense gan which is ẹ̀yẹ ká keep it up. Okay. So secondly lórí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí ẹ wo àtìgbà tí wọ́n ti pa Abíọ́lá tí àgbọ̀ kankan ní ẹnu àwọn pípù yìí tí ò bá ṣe pé Tinubu tó débẹ̀ ń sìn ló jẹ́ kí ọ̀rọ̀ yẹn jáde síta but àwọn bàbá tiwa náà nílẹ̀ Yorùbá tiwa àwọn náà ní àṣírí ilẹ̀ Yorùbá lọ́wọ́ ilẹ̀ Nàìjíríà lọ́wọ́ èwo nínú wọn ló voice out. ẹ ní ṣe òfò àtẹ́wọ́ kó máa ró ẹni sì mo máa fún látẹ́wọ́ kan sí o mo tún máa fún látẹ́wọ́ kan sí o ó yẹ continue. àwọn bàbá tiwa ò ní sọ̀rọ̀ ìkà ni wọ́n. ló voice out báyìí ọmọ wa ló wà ń bẹ̀ ló wà lórí president ẹ wo àdúrà àwọn àgbákò àṣírí tó ń tú jáde nítorí ẹ bá wa gbé fún olóyè Sunday Gbowo ọ̀kan ọmọ líle ilẹ̀ Yorùbá bí nìyẹn because àwọn aládàmọ̀ndébè ló wà ń bẹ̀ nígbà tí olóyè jáde pé kínní iṣẹ́ kò ní rí bó ṣe ń lọ yìí. bẹ́ẹ̀ ni God bless you. tó jẹ́ pé àwọn ọba wa tó jẹ́ pé wọ́n ní àìjọba ká lójo àwọn jọba wọ́n tún ní ojo wọn ò lè sọ̀rọ̀ olóyè nìkan. wọ́n lójo pàápàá ojo nìkan. ó challenge ẹ̀ yìí pé àwọn èèyàn ò lè máa pa wá ká dẹ̀ tún dákẹ́ ká máa tún pọ́n yín lẹ́nu lá kò lè ṣẹlẹ̀. kò lè possible. so kí kọ́kọ́ ìtàn ilẹ̀ Nàìjíríà lénìí àmọ́ kó má kó kúrò nílẹ̀ Yorùbá wọ́n máa kọ ìtàn Sunday Gbowo sí. Àdìsá. gbogbo àwọn bàbá wa tá à ń sọ tá à ń pọ́nlé tó jẹ́ pé ìdọ̀bálẹ̀ láti fi ìdọ̀bálẹ̀ báyé wọn jẹ́ pé respect tá à ń fún wọn tí wọn deserve òun ló jẹ́ kán máa rí. ṣé ọ̀gá mi nílùú ìsìn ṣé màá dọ̀bálẹ̀ fún tí bá fẹ́ kí ni. torí kí ni bàbá ṣe. ẹni tó bá ti fọdún méjì jù ẹ lọ Nàìjíríà wàá dọ̀bálẹ̀ fún ni. àwọn respect tí wọn deserve tá à ń fún wọn olóhùn pa wá lọ gbé àwọn náà pa wá débi tá a dé yìí. àwọn náà pa wá. tó ṣe ń pa àwọn èèyàn lọ́gbọ̀n tá a dẹ̀ ní ọba lórí ìlú tí ò sí ọba tó lè sọ wípé ẹ stop kínní yìí. wọ́n lè sọ. Fúlàní náà ṣe ń ṣe ju bọ́n ṣe ń ṣe lọ. ẹ wo Lọ́rin Ìlọrin nísìnyí ní gómìnà à ń dìbẹ́tì wípé ká wá èèyàn kan tó tẹ̀ máa jẹ gómìnà ní Ìgbónà. àwọn gbogbo àwọn ṣéwù Làbíbù ó ti jáde tó ní pé gbogbo pósìtì tó kù ẹ lè fún wọn ní ìgbómìnà o but gómìnà ó gbọ́dọ̀ wá láti Ìlọrin. òun náà ṣe ń pa àwọn tó jẹ́ kí gómìnà ṣẹ́tù Ọlọ́run adé jù wọ́n lọ. èbí tí wọ́n náà ti bá wọn sí wọn náà dún láfa kan dóyàwó àwọn. kò ní ṣẹlẹ̀ ní ṣé wọ́n ń ṣe náà but ẹ jẹ́ kí a ṣe bó ṣe yẹ kó rí àwọn Fúlàní yìí wọ́n ti jàgà. so bàbá wa láàrin 30 seconds kí lẹ́yìn rí sí ṣé Tinubu nǹkan tó sọ pé ó ṣe yìí kí lẹ́yìn rí sí yẹn láàrin 30 seconds. wọ́n lòun ló mú pàṣẹ Abíọ́lá rẹ̀ wọ́n lòun ló pa Abíọ́lá olóta Abíọ́lá fáwọn. tán bá ló ṣe ní ìwòye tèmi o màá sọ wípé yes or no ni because Tinubu wà láàyè ó wà láàyè ní bá a ṣe ń sọ yìí. tó bá orú ẹni tó sọ yẹn tí ò bá ti rí kankan ṣe sí i so definitely ó náà ó mú pàṣẹ Ọbásanjọ́ MKO lẹ̀. ó dà ẹ ṣe ń gan bàbá wa ẹ ṣe ọmọ Yorùbá lọ́gọ́ tó bá wa yìí sọ ṣó mú yes àbó mú no. Tinubu is doing anything for ordinary citizens. If the president did not give us Yoruba nation, it will be worst and most failed president in Nigeria. Advantage, God bless you, jare. Yes, 70 thumb up. Mami ṣe àwọn ṣàtì ẹ̀ka thumb up ni. Mo yẹ máa ṣe lórí péjì Yorùbáwùyí ni wọ́n ní kí n bá wa tẹ thumb up. Mami ní bá mami àwọn ọmọ aka thumb up ni. Wọ́n ní 70 thumb up 200 washing. Ìwà wọn nìyẹn. Àwọn ọ̀tá Yorùbáwùyí náà pọ̀ tó ń wo show yìí. Ẹ dẹ̀ ní option ẹ máa wò mí ni. Ẹ ṣe ní wò mí ẹ bàbá ẹ máa wá ó ti ń sọ jẹ́ ká lọ wò ẹ láìkì mi ṣùgbọ́n ẹ láìkì ṣó tí mò ń ṣe Òṣùpá náà ti sọ
ó ní ẹ̀ láìkì òun ṣùgbọ́n ní Òṣùpá ó ń kórí ibú lórin láìkì Yorùbá wù ṣùgbọ́n máa pa Yorùbá wù ó ń sọ pààrà ọ̀rọ̀ tó dẹ̀ máa mọ́gbọ́n wá ló máa ń sọ ẹ jẹ́ ká lọ wò ó ẹ máa wá wò mí ẹ ní option ẹ máa wò mí Igor àbí Igor lórúkọ yẹn máa get ready kalẹ̀ ẹ bá gbóhùn sókè ẹ bá wa pa wa tap lórí TikTok ẹ ṣe é káàbọ̀. ẹ ṣe púpọ̀ pẹ̀lú program tẹ ṣe mo dúpẹ́. Ọlọ́run ló lọ pẹ́. ṣé ti rí ilẹ̀ Yorùbá a máa sòótọ́ ọ̀rọ̀ bó tọrọ wà ṣé ti rí wọ́n ní olóòjalè mo lè ní ẹ̀kọ́ tẹ́nìyẹn sọ bàbá yẹn náà ti rí ń bèbí ẹ̀ ni ẹ má jẹ́ pé pípa ẹ̀ máa sọ pé kò ṣe é ó ṣe lọ́wọ́ gbogbo àwọn ọmọ Yorùbá lè pọ́n pé à ń pariwo pé Tinubu kán sọ nǹkan tó tọ́ sí sílẹ̀ Yorùbá tó jẹ́ kókó tí mẹ́kúnnù ti jẹ́ ń bẹ̀. ṣé tí bí a ṣe pariwo ní 2023 náà lélẹ̀ ó máa dá sí náà àkọjá tún wálẹ̀ sí ni. gbogbo ẹni tó sọ pé ẹ jẹ́ ká fi bàbá yẹn lẹ̀ ẹ ó máa ṣe kó da ọmọ wa ni tó bá tó wá 2027 náà tó bá wọlé a máa gbogbo yín lọ́rọ̀. nǹkan tá a mọ̀ pé kò sí solution àti àwọn tó máa parọ́ fúnra wa nǹkan tá a mọ̀ pé ẹni yìí ṣe ẹ máa sọ pé kò ṣe. gómìnà sọ wípé bàbá mọ àwọn tó ń pa wá wọn ló mọ àwọn Boko Haram bàbá ò sì sọ wọn kọ lórí èdè ni. mo fẹ́ béèrè kíní kan lọ́wọ́ yín. à ń gbọ́. gbogbo àwọn dáàdi wa tó wà lórí program ká nínú Barrister tó kọrin pẹ̀lú Abiola àwọn inú àwọn méjì ń dákọ̀ yẹn àwọn olóṣèlú ẹ̀ sì ti lọ́wọ́lọ́wọ́ ní Nàìjíríà lọ́wọ́ yìí. ẹgbọ́n ní ọmọ Barrister tó máa Abiola ìwo ló ń exist jù Nàìjíríà lọ́wọ́lọ́wọ́ báyìí. family wo sì exist. ọ̀rọ̀ dé. ẹ ká sọ̀rọ̀ family olórin ó sì exist nítorí ẹ̀kọ́ tí bàbá yẹn wù ìwà tàbí Abiola wù dà tó tọ́ àwọn ọmọ ẹ̀ ń jẹ́ ṣé bàbá tó wà bẹ́ẹ̀ sìn èmi sì máa sọ kínní kan pé ṣé ti rí ìlú yìí ẹ má jẹ́ ká máa parọ́ fúnra wa gbogbo wa ìlú yìí àti jẹ àti wá ká máa gbàdúrà kọ́ lọ jẹ́ kí n rí tèmi ṣe ni gbogbo àwọn tó wà lókè yẹn wọn ò láàánú gbogbo àtàwọn àtàlẹ. àdúrà tẹ̀ ń ṣe pé Ọlọ́run jẹ́ kí n rí tèmi ṣe tíyàn bá rí tiẹ̀ ṣe táwọn fámìlì tí wọ́n bá rí tiwọn ṣe àgbákò máa padà bẹ́ everybody náà ni olówó kan láàrin tálíkà mẹ́fà ó lè ṣe ní gbogbo wọn. ìyá mi sàdákà fún ẹ̀kọ́ tó sọ yẹn mọ̀kọ́ mi máa ń gba tiẹ̀ yẹn tó wọ́n máa ń kó tó ṣe tó di point ó lọ sí ẹgbẹ́ nìkan ṣùgbọ́n àwọn ọmọ ìbá sọ pé dáàdì wa ni Yorùbá yẹn kìnnìkan kí ló ṣe fún wa kí la benefit látara wọn ìyá mi ẹ wo ẹ ṣeun gan Mr. Igor ẹ bá wa omit Igor àbí Igor lórúkọ yín ẹ omit Igor ṣé wàá ń bẹ̀ ṣé ti sùn ní Igor ti sùn ẹ̀ka pẹ̀lú mi lórí TikTok àbí kí làwọn báyìí ṣe fún wa ẹ̀yin bàbá wa kí lẹ ṣe fún wa you are selfish ẹ selfish kódà ẹ sell meat pàápàá kódà ẹ sell stockfish ẹ bá wa gbóhùn sókè sà ìkànnì. mo kí àwọn ọmọ Yorùbá tó wà ní ìkànnì. ẹni tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop àwọn máa pè yín padà torí Ọlọ́run ẹ jọ̀ọ́ èèyàn kan ń sọ̀rọ̀ lọ́wọ́. gbogbo ọ̀rọ̀ tí ẹ ń sọ fún Tinubu òtítọ́ wà ń bẹ̀ irọ́ lè wá òtítọ́ wà ń bẹ̀. èkíní àtìgbà tí Tinubu ti wà ní Oloye kò sí kankan. èkejì àwọn ọba wa wọn ò ní òótọ́ fún ara wọn láti bá Tinubu sọ òtítọ́ ìyẹn lọ bẹ́ẹ̀. so àwọn Haúsá Fúlàní wọ́n lè sọ pé Tinubu ṣe báyìí ó lè jẹ́ òótọ́ ó lè ṣàmà jẹ́ òótọ́ ṣùgbọ́n Yorùbá ò gbẹ́dọ̀ tẹ̀lé ní wákàtí tí a wà yìí tá a bá tẹ̀lé Yorùbá máa di arun di ilẹ̀ ni torí a lè lọ dìbò fún Peter Obi a lè lọ dìbò fún Àtíkù torí pé kí ni pé Tinubu ò ṣe dáadáa sílẹ̀ Yorùbá tó bá lọ ṣe bẹ́ẹ̀ ìyá yìí ó máa tún pọ̀ o ẹ máa ro nǹkan tí Tinubu ṣe o ẹjọ́ ẹ bá wa bẹ́ẹ̀ kó lè gbé oyè tó fẹ́ gbé fún Olóyè Sunday Igboho kó lè gbé fún dáadáa kó tì lẹ́yìn torí tá a bá ní ààbò sílẹ̀ Yorùbá lásán ni o ààbò yẹn gan nínú ọba wà nǹkan abẹ Tinubu kó ti Olóyè Sunday Igboho kó tì lẹ́yìn dáadáa bí ààbò bá wà ní ilẹ̀ Yorùbá òun ló ti dá o ṣùgbọ́n tó bá dẹ̀ sí ààbò nílẹ̀ Yorùbá kò máa dá o ọlọ́mọ akájẹ nílẹ̀ ṣùgbọ́n àwọn Yorùbá kò sí òtítọ́ kan lẹ́nu ọmọ Yorùbá torí irọ́ ti pọ̀ ju gbogbo wọn lọ wọ́n fi irọ́ gbé irọ́ sí orí
sórí òtítọ́ ló dìta ẹ̀ ni àwọn ọba wa wọn ò ní òtítọ́ kọ́bọ̀ àti àwọn tó tún wà lẹ́yìn Tinubu náà àwọn bí Arẹ́gbẹ́ṣọlá yẹn ṣebí Tinubu ló gbé Arẹ́gbẹ́ṣọlá sókè bí Tinubu bá tẹ̀ ṣe nǹkan aburú fún òyìn ṣe ní wákàtí yìí pé a fẹ́ gba òmìnira Yorùbá àwọn Haúsá ń pa wá àwọn Fúlàní ń pa wá kò yẹ kí Arẹ́gbẹ́ṣọlá kó ṣe bẹ́ẹ̀ ẹ jọ̀ọ́ lóòótọ́ Tinubu ò ṣe dáadáa o ṣùgbọ́n sá ẹ jẹ́ ká tì lẹ́yìn sí i èmi náà kì í ṣe pé mo gba ti Tinubu bẹ̀ẹ̀dìgbà tí olóyè Sunday ti Igboho ti lọ sọ́dọ̀ ẹ̀ láti pé ó fẹ́ gbé ààbò fún ẹjọ́ jẹ́ ká tì lẹ́yìn kó gbé ààbò fún tí Tinubu tó bá lọ wọlé ìyá jẹ pírìgìdì ṣé Tinubu náà mọ̀ pé ìyá jẹ Yorùbá sí ìyá tó wá jẹ pírìgìdì lórí wa. bàbá wa ṣé ẹ lè fọwọ́ sọ̀yà pé tí Tinubu bá wọlé lẹ́ẹ̀kejì ó máa ṣe dáadáa fún wa. Kò sẹ́ni tó mọ ní Tinubu àfi Ọlọ́run kan ló mọ ní Tinubu ọmọ tó bí wa pa kò mọ inú ẹ̀ sọyẹ́nsì Ọlọ́run nìkan ló mọ ní Tinubu ṣùgbọ́n nǹkan tó èmi sọ ni pé bí ó bá yẹ pé Fúlàní tó bá lọ wọlé ṣé àbí Peter Obi kí ni wọ́n fẹ́ ṣe sílẹ̀ Yorùbá. bàbá wa kí ni Tinubu máa fi bẹ́tà Peter Obi tó bá dìbò fún Tinubu kí ló máa fi bẹ́tà Peter Obi kí ló máa fi bẹ́tà Àtíkù. ìdí tí Tinubu máa fi bẹ́tà fún Peter Obi ni pé tó bá ti gbé oyè tó fẹ́ gbé fún olóyè Sunday Igboho fún ààbò ilẹ̀ Yorùbá àwa ọmọ Yorùbá ní right láti defend ilẹ̀ Yorùbá anything lè happen ó lè pín Nàìjíríà lè pín anytime sọ́yẹ́sì Nàìjíríà lè pín anytime ààbò yẹn gan oníkàbí gbé Tinubu pé ilẹ̀ rẹ̀ ààbò wà ní Yorùbá tó bá sí ààbò nílẹ̀ Yorùbá àkànṣe kì í ṣe pé Tinubu sọ ìkọ̀kọ̀ fún ilẹ̀ Yorùbá o ṣùgbọ́n sá lórí ààbò ilẹ̀ Yorùbá yẹn ẹ jẹ́ ká tì lẹ́yìn kò sẹ́ni tó wà bẹ̀ tó ní ṣe aburú àwọn ṣe aburú wọn ṣe dáadáa kó ṣe jẹ Tinubu ó sọ̀rọ̀ tẹ̀lé kò tẹ̀lé sọ̀rọ̀ tẹ̀lé bẹ̀tì nígbà tí olóyè Sunday ti lọ láti pé a fẹ́ gbé ààbò fún ilẹ̀ Yorùbá yẹn ẹ jẹ́ ká tì lẹ́yìn. kí ló yẹ tí ò gbàbò fún ti ẹ̀hún. kí ló yẹ tí Tinubu ò gbé ààbò yẹn fún Sunday Igboho láti join. sọ pé Tinubu mo ti sọ lẹ́ẹ̀kan mo ní Ọlọ́run kan so òun ló mọ inú ẹ̀ Ọlọ́run kan so ló mọ ní Tinubu ìgbà tó dẹ̀ ti wáyé tí bàbá ọlọ́jà Adédọjà kí ọba Ìbàdàn tó ti débẹ̀ tó ti lè ṣe èpè fún sọ pé àwọn ọba wa wọ́n kan lọ sọ́dọ̀ Tinubu ni wọ́n sọ kankan ẹnu àti ìjẹ ló ń bá lọ káàkiri kò òótọ́ mo sọ fún yín. ẹ ṣeun gan sà ẹ ṣeun gan ṣé ọ̀rọ̀ bàbá wa yìí ṣé ó mú yẹ̀sì wípé no matter nǹkan tí Tinubu lè ṣe fún wa ká má fi ṣe ká make sure wípé a support ẹ̀ for now ṣọ́rọ̀ wọn yìí ṣó mú yẹ̀sì. ẹ bá wa gbóhùn sókè ṣé ká máa fẹ́ tí wàá play game fún wọn ẹ bá wa gbóhùn sókè sà. ẹ kalẹ̀. ẹ kúrò lásìkò yìí o. ẹ kalẹ̀. ẹ káàbọ̀ sà. mo ní mo fẹ́ máa wọ́ọ̀ṣì kìíní yìí ní live ní YouTube lórí fóònù lórí tẹ́lẹ̀ mímí ní London mi ò mọ time tí wọ́n ṣe ní mi. orí live làwà báyìí àti ní kẹ́ lọ tẹ subscribe button yín tẹ́ bá tẹ subscribe button yín kẹ́ wá tẹ notification bell yín tẹ́ bá ti subscribe ẹ máa rí aago kékeré kan lẹ́gbẹ̀ẹ́ aago yẹn notification bell tẹ́ bá ti gbọ́wọ́ lé ẹ máa wá gbé all àti personalize wa ẹ̀yin ẹ tẹ all tí wọ́n ti wà lórí show by 3 seconds wọ́n máa fún yín wọ́n máa gbé wá fún yín. okay. so à ń gbọ́ yín sáwà lórí ètò báyìí. all right. mi ò mọ tẹ́ǹsì bẹ́ẹ̀ àmọ́ tẹ́ǹsì lọ́wọ́. ok ẹ padà join wa à ń sọ̀rọ̀ nípa Tinubu ni wọ́n ní àwọn Fúlàní ti bọ́ta wọ́n ní Tinubu ló ta Abíọ́lá fún àwọn táwọn fi pa Abíọ́lá wọ́n tó fi àná June 12 election. so irọ́ ni wọ́n pa fún mi. ẹ lọ wo náà kẹ́tọ́ máa sọ. ṣe àwọn ò tiẹ̀ fẹ́ gbọ̀n kankan wọ́n ní irọ́ ni wọ́n pa kéde èèyàn wá support Tinubu ẹ má support Tinubu o support Tinubu yẹn gan ó dé mẹ́mi àti kájọ gbéra wa jẹ báyìí nobody tó bá support Tinubu tọ́ba ti pè yẹn bá wa gbé kọ́ lọ́wọ́ kan ní ẹjọ́ o ó mú yẹ̀sì àwọn èèyàn tẹ̀lé àwọn èèyàn support bàbá yẹn ẹ tó bá ti pè lẹ́ẹ̀kan ẹ stop nọ́mbà yẹn á kàn máa lọ sẹ́yìn ní tẹ́ bá ń pè continuously ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. ẹ kálẹ́ o. ẹ kúrò lásìkò TikTok mi ìdè máa gbé yín wọlé kẹ́ máa drop power tap so mo kàn gbé yín wọlé kan drop ní ẹ bá wa gbóhùn sókè sà. ẹ wà dáadáa. dáadáa la wà ẹ tó ń pè yẹn kó stop náà Ọlọ́run ò jẹ́. ẹ wo kó mo play
irú politics wọn yẹn Tinubu ti kọjá irú nǹkan báyẹn àbí òye yín kò sí nǹkan tí wọ́n lè ṣe gbogbo irú bad politics tí wọ́n bá lè ṣe kò sí Tinubu ọ̀jẹ̀ wọn ni yóò máa jẹ wọn máa yé ni òdodo ni mo ń sọ fún yín yẹn so èmi kẹ́ aṣọ àwọn Yorùbá ni ẹ fọkàn balẹ̀ nǹkan tèmi ọkẹ́ sọ fún wọn ni pé kí wọ́n fọkàn balẹ̀ àbí òye yín mo wà níbi iṣẹ́ tó bá dọ́là máa pè é padà sà báyìí ní ká lọ fọkàn balẹ̀ Tinubu náà ní ká fọkàn balẹ̀ ní 2023 afọkànbalẹ̀ ọkàn gan ti fẹ́ já dànù lọ́wọ́ ebi ti fẹ́ fọ́ ojú anybody. ẹ bá wa gbóhùn sókè sà. ẹ kó tó ṣe ní ọ̀rọ̀ tí wọ́n gbé wá yẹn divide and rule náà fẹ́ lò á kéré jù nígbà tọ́rọ̀ Abiola ṣẹlẹ̀ I was in Lagos Island ilé ńgbà yẹn pẹ̀lú Tinubu yìí they were so close nínú Nadeco ńgbà yẹn and they were even first class member ni wọ́n nínú Nadeco ṣé ẹ get me. àwọn àpẹẹrẹ ẹ máa jẹ́ ká tanra wa ṣé ní gbogbo nǹkan tí wọ́n ń sọ yìí the only solution tí mo fẹ́ jẹ́ kí àwa Yorùbá ká. kọ́ ìmọ̀ apá Yorùbá lọ ná pé ó ní nǹkan tó fẹ́ ṣe fólóyè kíní kan ṣé in fact mi ìfẹ́ sọ̀rọ̀ nítorí ẹ̀ tí ní ẹ̀fẹ́ insult lórí péjì yìí kọ́ ìmọ̀ apá Yorùbá lọ ná olóyè tó lóun fún ní freedom kò gbẹ́sẹ̀ kúrò lórí àkáǹtì olóyè let me just tell you the truth Tinubu ò nífẹ̀ẹ́ Yorùbá that is just the gospel orun bàbá Olúbàdàn yẹn máa yẹn nífẹ̀ẹ́ Yorùbá ṣẹ́rí security outfit tí bàbá yẹn dálẹ̀ yẹn pásọ́nà owó bàbá yẹn máa wọnú kinní yẹn federal government lè fún lówó bọ̀ owó bàbá yẹn máa wọnú kinní yẹn nǹkan yìí túmọ̀ tán bá léèyàn fẹ́ràn àwọn èèyàn ẹ̀ nǹkan tí bàbá Olúbàdàn ra ṣe yẹn ó fẹ́ràn àwọn èèyàn ẹ̀ nìyẹn ẹni tí ò fẹ́ràn àwọn èèyàn ò ní ṣe kinní yẹn àwa ń sọ̀rọ̀ ó ní bàbá yẹn nìkan máa pa Yorùbá lọ́nà pé ó ní nǹkan tó fẹ́ ṣe fólóyè ó ní nǹkan tó fẹ́ ṣe fólè kọ́ máa pa Yorùbá lọ́nà ṣé tọ́mọ tí wọ́n bá wà lára àwọn ẹ̀tọ́ ń pa wọ́n máa ní kọ́ máa pa Yorùbá lọ́nà. Tinubu ò nífẹ̀ẹ́ Yorùbá gbogbo Yorùbá nation tán ní ó fẹ́ máa wá ṣe lẹ́yìn ẹlẹ́kìtì òfútù fẹ́ tẹ̀ kò ní ṣe nǹkan kan bí òun àti fámìlì ẹ̀ ò ṣe yí àtàwọn ìyàwó ẹ̀ bọ́n ṣe máa rówó tán máa rówó àrọ́mọdọ́mọ bọ́n ṣe ní tòṣì sí òun ló wà ń bẹ̀ Tinubu ò nífẹ̀ẹ́ Yorùbá o àwọn èèyàn kan wà ń bẹ̀ ṣé Yorùbá rí pọ́n 300 ni àbí Yorùbá rí pọ́n 400 ìgbà tó fẹ́ pín oúnjẹ ráìsì tó ń pín fún campaign ẹ̀rí nǹkan tó kó wá sílẹ̀ Yorùbá indomie ráìsì ìgbà tó fẹ́ lọ pín sílẹ̀ Ìgbò ẹ̀rí nǹkan tó kó lọ fún wọn láptọ̀pù ẹ̀rọ ọlọ́ta àwọn máṣíìnì télọ̀ ó ti pé òun lè alátẹnujẹ ní Yorùbá dábà ti bu ráìsì dẹ̀ríkà kan fún wọn ó ti máa pẹ́ bí òpá àwọn Ìgbò ṣọ́ọ̀rẹ́ pẹ́ bí pa Ìgbò ni kí Ìgbò má ṣe pírẹ́sídẹ́ǹtì ebi ò lè pa Ìgbò Yorùbá yìí náà kí ni Yorùbá kan fi yàtọ̀ sáwúsá tábà ń tanra wa jẹ kí ni ìyàtọ̀ mélòó ló wà láàrin Yorùbá àtàwùsá ìyàtọ̀ mélòó níbi ọ̀rọ̀ elébídé. àwọn kì í ṣàlìmọ́njìrì. àlìmọ́njìrì abẹ́lé ni Yorùbá máa ń ṣe Haúsá máa ń ṣe tiẹ̀ síta gbangba ìyàtọ̀ tó wà ń bẹ nìyẹn ẹ lọ sẹ́kọ̀ọ́ kí mọ́tò yín takú sórí bíríìjì àwọn bọ́ìsì tó máa sọ̀rọ̀ àǹdí wọ́n máa ń pè wọ́n lọ́mọ takú wọ́n máa lé ní 50 tó wọ́n máa tọrọ owó lọ́wọ́ yín ẹ dẹ̀ gbọ́dọ̀ fún wọn tẹ́ ẹ bá fún ẹ̀ ní gbé mọ́tò yẹn kúrò ń bẹ̀ ṣẹ́rù ẹ̀ ń ṣẹlẹ̀ nílẹ̀ Haúsá ni tí mọ́tò yìí máa takú nílẹ̀ Haúsá àti àwọn bọ́ìsì máa ya jáde ló kọ̀rọ̀ tí wọ́n máa ní kẹ́ máa fún wọn. àwọn náà lọmọ ọ̀tá ní Haúsá o. ọmọ ọ̀tá tí wọ́n kó ẹbí àwọn èèyàn tẹ́ bá mọ̀ nílẹ̀ Haúsá tó ń kọ́lé bóyá tẹ́ bá fẹ́ dig foundation máa gbowó tílé bá dé window máa gbowó tílé bá dé lintel máa gbowó tẹ́ bá fẹ́ kanlé máa gbowó ẹbí wọn bóyá wọn go through kìnìyàn ilẹ̀ Yorùbá ni gbogbo orí burúkú yẹn ti ṣẹlẹ̀ ẹbí náà ló dẹ̀ fa kò ń ṣe fún àtàwọn bọ́ìsì yẹn ìyàtọ̀ mélòó ló wà ní Yorùbá àtàwùsá Yorùbá ti dilẹ̀ Haúsá tán a kàn ń tọ́ra wa kọ́ máa pa Yorùbá lọ́nà kọ́ máa pa Yorùbá lọ́nà kọ́ máa ṣe kíní kan èmi ò ní candidate mi ò support Peter Obi mi ò support Atiku bọ́ olórí burúkú ni gbogbo wọn àti Tinubu àti Atiku àti Peter Obi olórí burúkú ni gbogbo wọn ṣùgbọ́n ẹni tó wá jẹ́ the most useless olórí burúkú ni Tinubu ni nítorí Yorùbá gbọ́n gbà pa kò sí yàtọ̀ láàrin Haúsá àti Yorùbá Ìgbò jàjà méjì lọ by far ẹ lọ wo nǹkan táwọn Ìgbò ṣe lọ́kọ́ta ẹ lọ wo bá ṣe ra lẹ̀ lẹ́kọ̀ọ́ èèyàn kan máa bọ́ta ó máa ní pé Ìgbò ń pariwo no man's land ṣé ìbọn náà fi ń gbalẹ̀ ẹni owó kan náà fi ń ra ni àwọn ọba kan ló fún wọn ló fún wọn rìsíìtì ni gómìnà kan ló fún wọn sí ọ̀fọ̀ ni wọn máa ń pariwo Ìgbò ń pariwo pé no man's land ẹ lọ bá àwọn ọba yín tó ń talẹ̀ fún wọn kẹ lọ wá nǹkan ṣe fún wọn ẹ wá ń pariwo ọmọ Ìgbò
wọ́n rò pé bí n pa Ìgbò ẹ jẹ́ n drop. ẹ jọ bàbá wa ìṣòro wọn ṣé ká kọ́kọ́ fún wọn ní orúkọ náà ká fún wọn ní oyè Mr. Faja of Yorubawuyi platform kí ló tẹ wá rún bàbá ẹkàn rún bàbá Tinubu ìrúkùrún lẹ́ẹ̀rún Tinubu kí ló dé eléyìí lágbára wàhálà ẹ bá a gbọ́ sókè ẹ kí n pàtẹ́wọ́ fún yín kọ́kọ́ yín lè bá a balẹ̀ lọ mú mi ẹ káàbọ̀ sà. now nǹkan tẹ́ jù pé ọmọ tí ẹ tó bá ń pè ẹ tó ń pè ẹ stop ọmọ pè yín padà. kò sí nǹkan tó lè ṣe ṣe ríru eléyìí tí Ṣìfọlóyè Sunday Igboho ṣe tó kú wa kúrò nínú ẹrú democracy túnbọ̀ help wa that is number one. Okay. Number two irú bàbá sínétọ̀ bàbá wa pátápátá fún Yorùbá nation Akíntóyè. bàbá wa Akíntóyè. bẹ́ẹ̀ ni support tí irú bàbá Akíntóyè tó fún Yorùbá nation ní tẹ́lẹ̀ máa again kí n má rìn jìnnà irú Facebook irú WhatsApp irú gbogbo Instagram tọ́lọ́run lóru yín àtẹ̀yìn tó kù a lè fi fight kìíní kò sí tẹ́lẹ̀ tẹ́ bá wo orí ọ̀fẹ́ tá a nísìn kò sí tẹ́lẹ̀ ìkejì ẹnikẹ́ni tó bá joyè àbí ọba ìwọ̀nba ló lè criticize ìjọba mọ́ ìwọ̀nba ìtorí ó ti di olórí ìlú ta ló fún ní certificate so that ọba ò lè ṣe bọ́n ṣe fẹ́ irú nǹkan tí Chief Sunday Igboho lè ṣe Ọọ̀ni of Ifẹ̀ ò lè dán wò ọba Ọ̀yọ́ ò lè dán wò. ṣé lóòótọ́. irú nǹkan tí irú yín bẹ́ẹ̀ ni mà irú nǹkan tí irú yín lè ṣe báyìí tẹ́ ẹ lè ṣe pẹ̀lú nǹkan tẹ́ ẹ ti ń ṣe láti ìgbà tí Yorùbá nation ti bẹ̀rẹ̀ pẹ̀lú Facebook pẹ̀lú Instagram pẹ̀lú gbogbo ẹ̀ Tinubu gangan Bọ́lá Ahmed fúnra rẹ̀ tó jẹ́ president wa lé ní kò lè ṣe ẹ mọ̀ pé ó máa ń ní kankan tí oníkálukú máa lè ṣe at the same time. so bàbá wa ọ̀rọ̀ tí àwọn táwọn Fúlàní sọ nísìn tí Lamido Sule gómìnà Jigawa sọ wípé Tinubu ló mú páàsì Abiola kalẹ̀ báwọn ṣe annoyed election tó yẹ ń fi Yorùbá ṣe ẹ̀yẹ kí lẹ rí sísà. ẹni sùúrù torí èèyàn pọ̀ lórí fóònù ni ok sir. ṣẹ́rí 1993 mi iṣẹ́ ọmọdé àdìjọ ṣe ni àdìjọ káàkiri ni gbogbo eléyìí tán sọ òun là ń pè ní divide and rule system ayé ti kọjá gbogbo level yẹn divide and rule system ni ó ń wá àwa bíbélì àni wọ́n sì máa ṣàwáwí asán ó ń sàn yẹn sìn kí hatred bá lè wá sórí Tinubu ni ẹ ṣe research yín ṣebí tí Babangida àti kí lorúkọ ADC chairman tó wà bẹ́ẹ̀ sí tí wọn bá àná result ṣé àwọn èèyàn máa ní ká àná wọn àná ti torí interest north ní náà wọn fẹ́ kí power move sí south nǹkan tó fa wàhálà nìyẹn àná Abiola dẹ̀ sọ́ngbà yẹn pé reparation àwọn òyìnbó náà túbọ̀ support wọn gbogbo eléyìí tí Lamido sọ irọ́ ni òun ò ṣe sọ ní over 30 years ago òun fẹ́ ká èsì Tinubu ni a ti gbọ́n ju gbogbo yẹn lọ God bless you ma. ẹ ṣe gan you too sir bàbá mi Soko mo rí yín o ẹ káàbọ̀ sà mo rí yín bẹ́ẹ̀ dúró ẹ. abẹ́ wà aráyé báyìí. kẹ́ni kan bí ọ̀làjú dé tán ó lóun fẹ́ lu ìyá àti bàbá òun pa ṣe báwọn Awólọ́wọ̀ ló láàrín lójú. nígbà rí i pé ọwọ́ ti ń ká àwọn lámọ̀ ti fẹ́ dọ̀tá wọn. ọ̀tá Tinubu kọ́ náà ń ṣe o ibi Tinubu kò sẹ́ńtọ́ mọ̀ ṣe nítorí pé péyàn bá wà lórí fíìdì mọ bọ́ọ̀lù gbá o ẹ̀ tó bá wà ń ta tó ń wò ó lánìí kí ló dé tí ò gé báyìí kí ló dé tí ò gbà báyìí bóun bá wà lórí fíìdì bọ́ọ̀lù ò sì fẹ́ gbà ẹ̀ tó bá wà ń ta ló máa mọ bọ́ọ̀lù gbá ni ṣé kí n má tàn yìí mi ò gba ti Tinubu láti bí ìsíbẹ̀ yẹn rárá tẹ́lẹ̀ gbangba mo ti ń sọ gbogbo ayé ló ń gbọ́ ẹ mọ̀ tí mo rò bàbá wa ni aṣíwájú wa ni lọ́wọ́ lónìí
mo rí wọn nírìí wípé kí náà fẹ́ fàyọ mo máa rí wọn nírìí pé ẹ mọ̀ pé ń máa pé ẹni tó láìkì tóògì tó láìkì ẹ̀ hàn náà pé àwọn náà burú ṣùgbọ́n nígbà ẹ bá wa ní sùúrù lórí fóònù ẹ ní sùúrù à ń gbọ́ yín sà. àwọn kan tí mo wá padà wò mo rí wípé irú ẹ̀ la níìdì. ẹ bá wa sókò 1 minute ẹ bá wa ṣe kíákíá láàrin ìṣẹ́jú kan sà. ó yá kò sẹ́ni tó débẹ̀ yẹn rí ẹ mọ̀ pé bí wọ́n gbé kinní sí igi mú wọn ni lásùrọ̀ kí wà wọn ilé èrò tọrọ sọ irú bí Tinubu ṣe débẹ̀ tó ṣe sáré ń yọ èèyàn tó ń sáré fi àwọn tiẹ̀ sí bí Buhari ṣe ṣe a lè ṣe o bàbá Ọbásanjọ́ ò rí ṣe o ìta ẹsẹ̀ wa ń gbé fíìmù jáde nítorí pé Trump dá sọ̀rọ̀ wa nítorí pé báyà kìíní yẹn fẹ́ máa dínkù yẹn èyí ṣẹlẹ̀ rí wọ́n wá ti rí pé election ti ṣe kíni ó ti ń bọ̀ ká lè rọ̀ mọ́ wa pé kò dáa yíbò ò jẹ́ sí bẹ́ẹ̀ sí yíbò o Haúsá ò jẹ́ sí bẹ́ẹ̀ sí Haúsá o àwa ni ká ronú o Yorùbá ronú. Yorùbá ro ṣé ẹ̀yin gbàgbọ́ wípé Tinubu mú páàsì Abíọ́lá kalẹ̀ abẹ́ gbàgbọ́. mi ò gbàgbọ́. ẹgbẹ́ ẹ̀yin èèyàn mi ṣe sọ́pọ́ọ̀tì wọn láwọn ò gbàgbọ́ pé ọ̀rọ̀ pé Tinubu mú Abíọ́lá kalẹ̀ wọ́n ní divide and rule ní ẹ̀yin èèyàn mi ṣe sọ́pọ́ọ̀tì ọba wa yìí bàbá wa ṣòkò ẹ̀dẹ̀ ṣúọ̀. mi ò gbàgbọ́. ẹ gbàgbọ́. tó bá ti ṣe ra wọn tẹ́lẹ̀ gan tó bá jẹ́ pẹ́jọ níjànú fámìlì ara wọn ọ̀tọ̀ọ̀tọ̀ nìyẹn kì í sáré ìṣòro yẹ kán gbé lásìkò tá a fẹ́ bọ́ lọ́wọ́ wọn. Dadi Shoko kí ló dé tí wọn wá pìkì ẹ kí ló dé tí DSS wá invite wọn. ó ṣẹ̀ṣẹ̀ sọ̀rọ̀ lẹ́ni ni nà Mr Amos bẹ́ẹ̀ ni ló ṣẹ̀ṣẹ̀ sọ ó ṣẹ̀ṣẹ̀ sọ láàárọ̀ yìí mo sáré mu wá fún yín. pé federal government mọ ibi táwọn agbésùnmọ̀mí wà ńkọ́ ìyẹn náà ti pẹ́ tó ìgbà tí Sowore sọ̀rọ̀ tiẹ̀ ní last month tó ló lè ní Tinubu DSS ti pe Sowore ní last week. wàhálà wọn ti fà á já o Mr Dàpọ̀ wọn ti fà á já o. bàbá mi ṣé kí n sọ àṣírí kan fún yín ìjọba ò sí lọ́wọ́ àwa Yorùbá. Okay. ibi wọn bá kọ̀ǹtró àwọn tó bá jẹ́ abágbé síbẹ̀ sí ohun tó kó bá wa nìyẹn sáà lẹ́nu lókè nípa máa gbàjọba ọmọ aláwùsá náà gbẹjọba lé lọ́wọ́. Okay, so tí n bá understand dáadáa Dadi Shoko ihun tẹ́ ń sọ ni pé àwọn Fúlàní náà abẹ́ wọn la ṣì wà pẹ̀lú bí bàbá Tinubu náà ṣe jẹ́ president. ìyàwó ẹ bá wa mute tẹ̀fí ń gbọ́ wa ń sàlẹ̀ ẹni jẹ́ kí n sọ ẹ bá wa mute tẹ̀fí ń gbọ́ wa ń sàlẹ̀ kẹ́ wá sọ̀rọ̀ sókè sà. Dadi Shoko. mo ń gbọ́ yín o bàbá mi. Mr Amos ẹ bá wa ní sùn lórí TikTok àti gbé fóònù ó yẹ bá wa gbóhùn sókè lórí fóònù mà. ẹ̀jẹ̀ àdéká alẹ́sẹ̀ àlàáfíà ni. adúpẹ́ máa mi ẹ ṣeun. ọlọ́run àtúntì ẹ ṣe. àṣẹ ìdìmọ̀. ṣé rí gbogbo àwọn tó ń sọ̀rọ̀ látàárọ̀ gbogbo ẹni mò ń gbọ́ ṣẹ́rẹ́ ni tó sọ̀rọ̀ kí bàbá yìí tó sọ̀rọ̀ yẹn òótọ́ ọ̀rọ̀ ló ń sọ. mo ti mí tiẹ̀ tipẹ́tipẹ́ mo ti mí tiẹ̀ so bàbá tó sọ̀rọ̀ yẹn tí bàbá yìí tó sọ̀rọ̀ ọ̀rọ̀ gidi ló sọ. ṣẹ́rí Tinubu mo ń tẹnu mọ́ àmọ́nú ẹ̀ nǹkan tá a tó yẹ ká máa sọ fún Tinubu nìsín ni pé kó sọ pé kó ká gba fẹnu sí pé kó fún wa ní Yorùbá nation because tá a bá sọ pé ó dé ọdún kẹrin kó tó fún wa pé kó dìgbà tó bá wọlé kó tó fún wa ó lè má fún wa ó dẹ̀ lè fún wa àbí tá a bá ṣe kí gbogbo wa máa fẹnu sí pé kó tó kúrò nígbà tí ò bá ti fún wa ká má jẹ́ kó wọnú Èkó yẹn mọ́ ṣàmọ̀ pé Èkó ní ilé ẹ̀ tó àmọ̀ pé ọmọ ìdágbìjì ni ọ̀ kó kẹ́rù ẹ̀ kó máa lọ sí ìdágbìjì kó má wá sí Èkó yẹn mọ́ because gbogbo èèyàn ló ń kígbe eléyìí sọ̀rọ̀ kò sí kankan tó ti ṣe gbogbo bí ọmọ àtìyàwó bó ṣe kó nǹkan lọ sílẹ̀ Haúsá gbogbo ẹ̀ làwa náà rí tó fún wọn ní gàrí bí àti dómi tínú wọn dùn tó tún gbàdúrà pé kó máa wọlé túnúkan kìnìkan ní òtún àti jẹ́ wọlé tó tún ṣèpè àwọn tó ebi ń pa ẹ mọ̀ pé gbogbo ilé nídìí gbogbo ẹ̀ làwa náà rí kó sílẹ̀ Yorùbá káàtì ẹ̀ tiẹ̀ rí. a mọ̀ pé wọ́n sọ pé Àtíkù ló gbé gbówó iná tó gbé mi kò sí Àtíkù dé jó gbówó mi. tó bá yẹ pé mo mọ̀ ọ́ ṣe mo rẹ́dì láti pé kí n máa ṣe gbogbo ẹ̀kígbẹ̀ ẹ̀jẹ̀ kó máa kún ṣùgbọ́n mi ò mọ̀ ọ́ ṣe tó dà tí ẹni tó bá pè kó má bàa máa wálẹ̀ gbogbo nǹkan tá à ń sọ yìí nǹkan tó ṣe gidi ń bẹ̀ ni pé kó fún wa ní Yorùbá nation. ọ̀dà ẹ ṣeun màmí gan. wọ́n ti mọ̀ pé òun ò ní fún wa
kó bá wá sẹ́kọ̀ọ́ mọ́ màámi ti pàṣẹ wọ́n ní kó bá wá sẹ́kọ̀ọ́ mọ́. gbogbo wa jẹ́ máa tẹnu mọ́ kó fún wa ní Yorùbá ẹ má tẹ̀ já jí ẹ̀rẹ̀ sọ mọ́ kó fún wa ní Yorùbá nation kó tó kúrò ń bẹ̀ because tí bàbá ẹ̀ bá kúrò ń bẹ̀ ìyá máa jẹ Yorùbá ṣe mọ̀ pé mò ń sọ ìyá máa jẹ Yorùbá gan o a lè gbà Àtíkù wọlé a dẹ̀ lè gba Òbí wọlé àwọn méjèèjì yẹn ṣé àwọn ok ẹni tí wàá wà bẹ̀ kò ṣe nǹkan fún wa ṣé ìgbà táwọn méjèèjì yẹn bá wà bẹ̀ náà máa wá ṣe nǹkan fún wa ṣé ìgbà tó máa wá ṣe nǹkan fún wa káwa náà ká rórí wa wò náà ẹ ṣe màmí kì í ṣe ọmọdé ẹjọ nǹkan ẹ jẹ́ kí gbogbo bọ́n ṣe sọ̀rọ̀ nísìn tó bá jẹ́ pé kí ni àlùmọ́lẹ̀ ti ń tà ló ń sọ̀rọ̀ látàrọ̀ bá gbogbo èèyàn lá máa táàbù dá máa ṣe gbogbo ẹ̀ èèmọ́ ní ti ń tà bóyá kátàkù wọn tó bá jẹ́ olóńtọ̀ ó máa gbómú dá máa gbómú eléyìí tó jẹ́ kí gbogbo wa máa ronú mọ́ nísìn ká máa rọrùn bá lè sọ kó tó kúrò ń bẹ̀ ẹ ṣe màmí lọ́dọ̀ nílé ọ̀rọ̀ ilé tó ló fẹ́ gbé fún Sunday Igboho kó gbé fún kó tó pa wá tán ojoojúmọ́ náà pa èèyàn ojoojúmọ́ náà pa èèyàn ṣé ìgbà tó bá pa òkè àwọn tó fẹ́ jọba lé lórí àwọn náà pa yìí ṣé màálùú wọn tán màálùú wọn ló fẹ́ jọba lé lórí nísìnyí nígbà tó bá pa gbogbo èèyàn tán ìyẹn ní ká bá wà máa sọ fún wọn kọjọ kọtorí Ọlọ́run. ẹ ṣeun gan màmí. ọ̀rọ̀ mi ò jù bẹ́ẹ̀ yẹn lọ ṣé màá dìá. màmí sọ wípé tó bá yẹ pé tanka tinka ló ń sọ̀rọ̀ nísìn wọ́n lè máa power tap wọ́n lè máa tẹ thumb up wọ́n lè máa ṣí ẹ̀ wọ́n ní ṣùgbọ́n èyí tí mò ń sọ yìí wọ́n lè ní ṣe ó tàn yín o ìyá àgbàlagbà náà wà kóbò yìí o tó bá pẹ́ tanka ló ń sọ̀rọ̀ ń ṣe máa gift ẹ ṣeun gan ọmọ ọba àwọn náà gift àti Mr. Dapò látàárọ̀ tàbí wà mí bí èèyàn méjì tó gift wà nìyẹn o tó bá pẹ́ àwọn tanka náà ń sọ̀rọ̀ nísìn ẹ máa gift wọn màmí ẹ ṣe pé àwọn ìyá yẹn wọ́n mọ̀ nǹkan tẹ̀ ń ṣe a máa jókòó 3 hours màá wá jókòó 3 hours nígbà tó ìbá ìwé ìṣẹ̀wọlé bá ìṣẹ̀wọlé ìgbà kan mo fún yín 4 hours kò sí grace 4 hours mọ́ 3 hours bí mo ṣe báyìí mo kó lórí show ni because ẹ bá wa gbóhùn sókè sà. Yes ma ẹ kó ètò ma ọ ẹ ló ṣe ń gbọ́ mi ẹ kó ètò. à ń gbọ́ yín ẹ gbóhùn sókè sà. Yes ma ṣe rí my opinion. My own opinion. Why now? Ọ̀rọ̀ 1993 tó ti ṣẹlẹ̀. Why now tí Lamido ṣe wá ń jáde? Mi mọ̀. Tẹ́ bí tajẹ́ ní kí n bí. Ẹ ń bí tajẹ́ ní kí n bí. Lóòrè ẹ bá bínú pé why now tó ṣe wá ń jáde? Ẹgbẹ́ ọmọ Yorùbá wọ́n ní why now tí Lamido ṣe wá ń jáde nísì pé Tinubu ló mú pàṣẹ Abíọ́lá kalẹ̀. Wọ́n ní why now? Bí o ẹ̀ ṣe pé dé kíláàsì ẹ káwọ́ sókè. À ń gbọ́ yín sà. I'm not in the comment section. This is Fulani politics. Ṣé ń gbọ́ mi mọ̀? Ṣé rí mọ́mì tó ṣe sọ̀rọ̀ tán sìn wọ́n ti sọ gbogbo ọ̀rọ̀ tán. Ṣé ń gbọ́ mi? Tí Tinubu bá kúrò ńbẹ̀ tán fún wa ní Yorùbá nation ìyà jẹ. Tí Tinubu bá kúrò ní orí oyè táàrí Yorùbá nation gbà. Ẹ wo nǹkan tó wọn Fúlàní ṣe láyé Buhari náà ọmọ Yorùbá kankan ò lẹ́nu ọ̀rọ̀ mọ́ gbogbo police gbogbo DPO ní ilẹ̀ Yorùbá Haúsá ló wà ń bẹ̀ Fúlàní ló wà ń bẹ̀ àlẹ́nu ọ̀rọ̀ àlèmí so tá a bá rí Yorùbá nation gbà lọ́ndà bàbá Tinubu yìí mọ̀ ìyà jẹ màmá sọ ìyà jẹ pàṣà èmi dẹ̀ believe. Ìyá tó máa jẹ Yorùbá wà ní gym ó ń gbé wéètì lọ́wọ́. Bẹ́ẹ̀ ni ṣe rí bàbá Tinubu yìí bẹ́ẹ̀mi ṣe ń rí díẹ̀ ẹ lọ kọ ọjọ́ ìní sílẹ̀ ó lè tó 5 years since to this time àjọ máa wà láyé ni máa pè yín bàbá Tinubu yìí ó máa fún wa Yorùbá nation. Ó dà àṣẹ o. ẹ lọ kọlẹ̀. àmẹ́ni táṣẹ wà àṣẹ o. Ṣe rí mọ́ kan ti sọ̀rọ̀ tẹ́lẹ̀ bàbí 2 hours ago pé àwọn alálẹ̀ wa ti dìde pé wọ́n ti dìde which is true wọ́n ń da àárín wọn rú ni Lamido ṣe jáde tó wá sọ̀rọ̀ ọ̀rọ̀ yìí ìkan tí Lamido dẹ̀ ń try láti create àwọn èèyàn ti sọ tẹ́lẹ̀ this is divide láti lè poison ọmọ Yorùbá against Tinubu but ó yẹ ká wake up. Everybody should wake up from a slumber or a slumber now.
níbi tó ń lọ yìí lọ́ndà Tinubu ẹ jẹ́ ká gba Yorùbá nation wa tí Tinubu bá kúrò ńbẹ̀ ṣé Òbí ló máa ṣe ni ṣé Àtíkù ló fẹ́ wá ṣe ni ìyà jẹ wá o omi ò gbàdúrà kí ìyà jẹ wá ẹja support bàbá yìí màmá yẹn ti sọ lẹ́ẹ̀kan ẹja support bàbá yìí ká lè jẹ́ kó máa yé pé we need Yorùbá nation that's my point. wọ́n ní ìyá máa jẹ sòǹdókò ìyá máa jẹ sòǹdókò sí wa lára wọ́n ní ẹ̀yin alára wa ẹ bá wa turn pop màmí bí ọdún wàhálà àwọn Yorùbá wuyì fans láì lè pa mí wọ́n ní ẹ̀yin alára wa ẹ̀yin alára wa ẹ bá wa turn pop ẹ bá wa gbóhùn sókè ẹ bá wa. fìlà yín bí ẹnu ẹ̀rọ ẹ ní sùn ẹ jẹ́ kí n bú yín náà fìlà yín tó dàbí ẹnu ẹ̀rọ ẹ wá ń pè ṣó dáa bẹ́ẹ̀ ẹ gbóhùn sókè jàre. tí màá kúkú kọ́ ìmì kúkú ní gbé e pé. nǹkan tó ṣẹlẹ̀ ní pé ṣé ká sọ kílé omi ò ń ṣe tọ̀pọ̀tà Tinubu ló ń ṣe tọ̀pọ̀tà Tinubu nígbà tí Tinubu fẹ́ kọ̀ǹtẹ́ wàhálà ìfàjà ni o. ó wà lórí àkáǹtì mi ẹ máa gbọ́ ó wà lórí àkáǹtì mi Sowore lè lè jáwó fún mo fowó sórí àkáǹtì Sowore mo fowó sórí àkáǹtì Sowore. ẹ̀ẹ́dẹ̀ fowó sórí àkáǹtì tèmi Ọlọ́run ló mú yín. ìyàwó àdìsálẹ̀ bí ìyàwó àdìsálẹ̀ bí tó bẹ̀rẹ̀ èdè ọ̀rọ̀ ìgbọ̀rọ̀ bọ́ọ̀lù mi ló gbọ́ ayé náà gbé ìgbọ̀rọ̀ bọ́ọ̀lù mi ló ná mo ń ṣàwàdà ẹ máa sọ̀rọ̀ yín ẹ máa sọ̀rọ̀ yín mo ń ṣàwàdà ni. ìjọ tí mo sọ pé ìkàwé sọ pé ìṣòwò náà wọlé ojúkú rẹ̀ lẹ́ka gbàgbé David Mark mo fẹ́ máa sáré ti ọ̀rọ̀ ẹ̀ kékèké ni David Mark mo gbé Ireland ti tó cross ti UK mo gbé Ireland for 17 years Dublin for 17 years ti máa dárúkọ tó sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ tó ń gbọ́ láti Dublin mọ̀ mi wọ́n mọ̀ mi tó wọ́n mọ̀ mi very popular David Mark òun ló sọ ó ní golf court ní Ireland investment David Mark ní lọ ní Ireland yẹn olórí burúkú làwọn gbogbo àwọn kìíní olórí burúkú yìí ó ń ṣe èèyàn tó dáa ó ní golf club ó ní investment tó pọ̀ ní Ireland Dublin David Mark yẹn. now. òun ní pé ká máa rò wí pé ṣé Tinubu ṣé ó rẹ́dì láti ṣe dáadáa fún wa. God bless you. lórí tá à ń fẹ́. mo pàtẹ́wọ́ fún yín. ẹ má jẹ́ ká kúrọ́ fúnra wa o. mi ò fẹ́ràn Tinubu láti bíbá síbẹ̀ yẹn o torí ó tiẹ̀ ṣe ọ̀pọ̀lọpọ̀ aburú fún èmi tèmi ń sọ̀rọ̀ yìí. mo mọ iye property mi tí mo lose ní Lagos State. ká má wàá sọ ohun tó jẹ́ pé kínní ṣùgbọ́n ẹ jẹ́ kí n sọ òótọ́ ọ̀rọ̀ ọbẹ̀ fún yín tí Tinubu bá fi lè lọ á jẹ ìyà tí ó jẹ́ tó máa jẹ Nàìjíríà ń gbé wéètì lọ́wọ́ tó máa jẹ Yorùbá bá ṣe wà yìí problem la jẹ́ fún wọn o problem ńlá la jẹ́ fún wọn the only solution tó ló burúkú Tinubu yìí náà lè ṣe fún wa ni pé kókó ọ̀rọ̀ kó wa jáde nínú oko ẹrú yìí. ọdún wọn Tinubu náà lè pè. ó ní o ẹ má jẹ́ kí n purọ́ fún yín solution tó ló burúkú ẹ lè ṣe fún wa nìyẹn o bó ṣe jẹ́ nìyẹn. ó dà ẹ ṣe gan bàbá wa God bless you thank you. ó yẹ ẹ sọ bàbá wa. ẹ ṣe rí nǹkan tó wà bẹ́ẹ̀ ni pé mo gbọ́ kíní kan lẹ́ẹ̀kan yẹn. èèyàn over 200 ń wò wá àti ẹ̀ wá rí turn pop 100 nǹkan mọ̀ ṣe yẹn ìyẹn ìtẹ́ẹ̀dì turn pop. èmi nìkan ni mò ń power tap ń bí. olóòlù yẹn kẹsì wà ń bẹ àwọn tí wọ́n power tap náà ń drop yẹn èmi náà bẹ̀bẹ̀ ẹ̀ tó pẹ̀yìn power tap lè ti wà lókè ẹgbẹ́ méjì pẹ̀lú ló wà lókè ẹ̀yìn méjì tẹ̀ power tap nìyẹn. ṣé ní narrative ẹni pé ìgbà tá a bá ti ń sọ̀rọ̀ nípa ẹ̀kọ́ gbogbo èèyàn gbogbo àwọn kan máa ń sọ mo máa ń gbọ́ pé pé Ìgbò sọ pé Lagos is no man's land ní Ìgbò kọ́ ló sọ Jákàndé ló sọ nígbà tó ń wù àwọn foreign investors ó ní kí wọ́n invest sí Èkó ó ní Lagos is just like New York no man's land bí Jákàndé ṣe sọ nìyẹn àwọn to just to kill that to give the just you want to kill the dog you have to give it a bad name nǹkan tó ṣe fún àwọn Ìgbò nìyẹn ọmọ Ìgbò kọ́ ló sọ o. àbẹ̀tà àwọn Ìgbò ń sọ ni wọ́n ń sọ nísìnyí sá o wọ́n ń sọ gan nísìnyí o. rárá wọn Jákàndé ló sọ̀rọ̀ ẹ sí ẹ má jẹ́. bẹ́ẹ̀ tí lọ́wọ́ yìí àwọn ọmọ Ìgbò ń sọ dáadáa lọ́wọ́ yìí. ọmọ tí èyí táwọn Yorùbá sọ náà kò sẹ́ni tó sọ náà nígbà tí ọba Èkó lòun máa ju àwọn Ìgbò sí ilé làgùn ara ẹ̀ náà nìyẹn náà àṣọ yẹn. ẹ̀ẹ́dẹ̀ sọ yẹn tó sọ pé máa poison gbogbo ọmọ Yorùbá tó wà ní Canada sọ yẹn náà. ṣé mo pẹ́ láìpẹ́ ní kíní sẹ́gò tó yẹ kó a máa gbèrò tó sọ pé tẹ́ ẹ̀ bá vóòtù fún Tinubu ní 2027 ẹ̀ gúnyán láyé ẹ̀ lọ́gbọ̀bẹ̀ lọ́rùn àárín yẹn sọ náà àwọn wo ni ìgbà tó ń wọlé Ìgbò lè kóńkọ́ gbogbo kíní ajá political talk ẹ̀ máa jẹ́ ká máa sọ yẹn pé Ìgbò sọ lé Ìgbò sọ tọ̀hún yẹn ó lè sọ bẹ́ẹ̀
ẹ̀ẹ́dẹ̀ fún lẹ́sì pé gbogbo àwọn ibo tó ní lẹ́sẹ̀kọ́ gbogbo wọn ló ń san land use tèmi mọ̀ tó èèyàn kan lè máa sọ pé. ṣé èmi ni wọ́n bá yín ta pé èrò sà ó sì lè ní màmá wo kọ́mẹ̀ntì ní kọ́mẹ̀ntì ìjọ táyìn bá ti fún yín lẹ́sì ó sì lè mi èmi lè máa ta pé èrò pẹ̀lú yín because ó ní nǹkan táwọn ibo náà ń sọ ń sí táwọn èèyàn ò sọ nípa ẹ̀ and ibo will always defend theirself. ẹbọ tá a lè máa jọ àwọn Yorùbá a lè sùn ká dúró síbi kan náà ká máa ta kìí àtàkì ibo ẹ mọ̀ pé gbogbo àwọn tó ọ̀pọ̀lọpọ̀ ń pè. àtàkì ibo náà ṣe àtàkì ibo lórí péjì we're not attacking them. We are saying the Fulani came out and said ẹ má dá ìfàtí ẹ̀ka ní sùúrù pé ọ̀rọ̀ yìí àwọn Fulani bọ́ta Sule Lamido ó ní Tinubu ló ta Abiola fún àwọn ó ní mọ̀ṣẹ́ àná June 12 ó ní Tinubu wà ń bẹ̀ so kò tó kéèsì tó wà ń bẹ̀ ń sìn ni ẹ bá gbó sókè lórí fóònù. ẹni tó bá mọ wa Yorùbá tó mọ̀ pé àwa Yorùbá ẹ̀bùn yẹn ìwà wa nìyẹn. ó dà bàbá wa bá ń wo ẹ ká tún gbé kọ́ lórí fóònù ẹ bá gbó sókè lórí fóònù ẹ ṣeun. ibo ló wá gbádùn tó mo fẹ́ fikún ọ̀rọ̀ ni o mo gbọ́ nínú àwọn program tẹ̀ nǹkan sí. ibo tó ń gbọ́dọ̀ olóró tó ti fi fake drug ní ibo fi balẹ̀ Yorùbá gbọ́dọ̀. èmi kàn wò pé téèyàn bá jọmọ Yorùbá gidi ó ti ẹ̀kọ́ mọ ìyá èèyàn burú tó èèyàn bọ̀ lé pípẹ́ kò pàjẹ́ ọmọ ìyá èèyàn bó ti ẹ̀kọ́ burú tó èèyàn bọ̀ lé fún ẹ̀kọ́. tó bá yẹ pọ́ ọmọ ìyá tó fẹ́ pààyàn ńkọ́ tó bá yẹ pọ́ ọmọ ìyá tó fẹ́ pààyàn tó bá yẹ pọ́ ọmọ ìyá tó fẹ́ pààyàn ńkọ́. ṣe Gumi dúró lẹ́yìn àwọn Fúlàní tó ń pààyàn. ẹ ní sùúrù yàrá ẹ sọ̀rọ̀ dílẹ̀ ṣe lórí ọ̀rọ̀ Tinubu yèmí gan máa sọ̀rọ̀ ẹ nífẹ̀ẹ́ Tinubu jù mí lọ náà bẹ̀tí ká máa fi ẹ̀mí tiwa ta káìtì ni ṣebí ìlú òyìnbó Nàìjíríà lẹ́yìn wà wọ́n nílùú òyìnbó bí mo ṣe wà yìí mo ẹsẹ̀ yọ ẹni sùúrù sà ẹni sùúrù pẹ̀lú ìyàwó ẹni sùúrù sà ìyàwó evangelist ẹdẹlẹ. ọ̀rọ̀ wa àti Tinubu ọ̀rọ̀ wa dàbí ọkọ̀ ojú omi àtomi ni ọkọ̀ ojú omi sọ fún òbómi ṣe tó bá ṣe fún omi láyè tó bá ṣe mí sọ̀rọ̀ fún mi láyè tó ń bá fi lè wọlé sínú ẹ̀ yọ tẹ̀rì ni. bẹ́ẹ̀ni. sẹ́yìn gbádùn mi rẹ̀. bẹ́ẹ̀ni. dán ọgbọ́n gba sùúrù lórí kí la fẹ́ ní sùúrù lé lórí pé ìgbà tí èèyàn bá wà ń bẹ̀ ni o ẹ gbádùn mi sùúrù tá à ń sọ yìí náà pé àgbẹ̀rò sùúrù àgbà tí èèyàn bá lọ́gbọ́dọ̀ ní sùúrù tí ọba sí yẹn wá ń bẹ bí àwọn ọ̀pọ̀lọpọ̀ èèyàn ti sọ̀rọ̀ kọjá sẹ́yìn ọ̀tá wọ́jẹ àwọn gan ti sọ jáde táwa náà ń gbọ́ fúnra kankan ta kàn ní náà nìyẹn ni pé tí wọn bá sọ jáde ni Ọlọ́run àwọn alálẹ̀ wa ti fi ẹnu wọn sọ̀rọ̀ wọn ti sọ jáde pé àwọn fìyà jẹ wá tó bá fẹ́ jù òní kó ń bẹ̀ mọ́ ni tó bá kó ń bẹ̀ ẹ́ jẹ ẹsẹ̀ gbogbo tá a wá rí yẹn náà sáwọn náà tó wá sọ pé ẹ̀yin náà ìwò bá wọn kó ní ká wá gbé sí nìsín ẹ̀ríkẹ̀ ìdí nìyẹn tó jẹ́ pé Yorùbá mi nìsín á sì mọ bẹ́ẹ̀ náà pé Tinubu tó bá ti wá bọ́ sí ẹlẹ́ẹ̀kejì kó fún wa ní tá a fẹ́ kó fún wa fi lé lọ́wọ́. how are we sure báwo la ṣe sure pé Tinubu máa fún wa ìyà ń jẹ wá làwọn tàbí nílùú òyìnbó ìyà ń jẹ wá gan. nípa tẹni táwọn ọmọ gbé fún bàbá wa lóye tán lè bò sà yóò gbé fún ẹjẹ tí o ti gbé fún ọ ní ìsinsẹ sọ fún yín ìdí tí o fi ti gbé fún ọ ní ìsinsẹ ni pé bàbá yẹn ẹ yẹ kàn pé ẹ̀yin náà mọ̀ pé ọgbà ni bàbá yẹn pé bàbá yẹn gbọ́n pọ̀ mi ò ní kò gbọ́n ìdí tí o gbé wà ní ìsinsẹ ó pẹ̀lú bàbá fún campaign dàbọ̀ ó fẹ́ lóun fún campaign náà ni. èèyàn mélòó ni wọ́n pa kí campaign tó gbogbo Kwara ti tán náà gbogbo Kwara ṣàlẹ̀ yìí gbogbo Kwara ti tán náà. tó bá ṣe campaign tán ni ó tó wá fún wọn ní clay. wọ́n máa ti pa anybody tán ní Kwara state. nítorí àbáyé ni mo sọ fún yín òun gan gbọ́ tó bá ń gbọ́ mi tó bá ń gbọ́ tàǹtọ́ nìsín ntẹ́mi rí ìdí lápá security tó fẹ́ gbé fún àbáyé nìyẹn ni o ti fún ọ ní 100% lórí ẹ̀. ó dáa ti gbọ́ ẹ ṣe gan. mo fọ́ náà wá rò pé àwọn tó ń padà bọ̀ wá bá leléyìí àwọn tó o sì ní òun náà nídìí wá báyìí kọ́ mọ̀ rò pé ẹ̀mí àwọn tó ń fẹ́ tọ̀bí alórí náà ń pa ìtòsí dáwọn tòun bí tí mo sọ́njọ́ kìíní àná pé ẹnìkan ti jórúkọ yẹn rí táàsì gbàgbé orúkọ ẹ̀ dì sìn ẹ̀fọ́rọ̀ Tinubu kọ́mọ ọ̀rọ̀ obìnrin ní o ó sì ṣe bí ọkùnrin ṣùgbọ́n ẹ̀yin ọkùnrin lẹ́yìn lẹ́nìí àfi kẹ́ ẹ ṣe bí ọkùnrin ẹ má ṣe bí obìnrin ẹ gbọ́dọ̀ sójó níbi tẹ́ ẹ dé yẹn tẹ́ gbọ́dọ̀ ìfojúlẹ̀ wà ní tẹ́ nǹkan ju gbogbo orílẹ̀-èdè ta ni ó ń bẹ̀rù ẹ̀ ní ìsìn níbi tọ́jú orí yín dé ní ìsìn kílẹ̀ tó fẹ́ sílẹ̀ ayé tẹ́lọ̀ ti ṣe fún yín tọwọ́ yín ò ti bà fẹ́ fà mọ̀ bẹ̀rù kú àwọn tá nìyẹn gan àbẹ̀rù kú agbẹ́yìn tẹ́ náà ti wá kó gbẹ̀ lọ kí ló tún kù tẹ́ tún fẹ́ láyé tí kò bá dé ẹjọ́ dé kẹ́ káwọn ọmọ yín kò ní ẹ̀kọ́ ẹrú àwọn tàwọn tó kọ́ wọn pọ̀ ní ẹ̀kọ́ tí wọn kú ni ṣé Mósè ò kú ni. ẹ ṣe ń gbà bá wa kà fún pé kọ́lọ̀ ní ẹ ṣe
ṣe lórí ọ̀rọ̀ Tinubu yẹn ara ń kan èmi even though wọ́n ti máa ń pè àlè trade Tinubu pẹ̀lú Peter Obi ọ pẹ̀lú Atiku ṣé ká máa wá trade life tiwa pẹ̀lú Tinubu pẹ̀lú ambition Tinubu ni Kwara State ti fẹ́ tán náà tó fẹ́ pẹ́ níbo tán ní Kwara State náà aláìsàn òsibí tọrọ wà ẹ bá wa gbóhùn sókè lórí fóònù. ìyá mi ẹ kú ètò. ẹ ní dààmú sà. ṣe rí bàbá tó wá síta ń sìn tó wá sọ̀rọ̀ nípa Tinubu ọ̀rọ̀ yẹn ò wúlò lásìkò yìí àní bàbá Tinubu ṣe bẹ́ẹ̀ àní wọn dẹ̀ ṣe bẹ́ẹ̀ Abíọ́lá tí ò wọlé lásìkò yẹn tí wọ́n dì pàápàá tí wọ́n jẹ́ kó wọlé Abíọ́lá náà wá yípo padà bó o ní ẹ̀yìn Abíọ́lá rí nígbà tí wọ́n jí ó wọlé fún president ṣé wọ́n gba gbogbo dáadáa tó wà lọ́wọ́ ẹ̀ ń gbà yẹn ṣé wọ́n gbà kù lọ́wọ́ àwọn ọmọ ẹni. God bless you. ẹ sọ ni. etí ẹ ká fẹ́ sọ̀rọ̀ lórí ẹ̀sìn a sọ̀rọ̀ lórí pé ṣé Tinubu ṣe àbí kò ṣe ó ṣe kò wúlò lásìkò yìí ẹ̀tọ́ tó tọ́ sí àwa ọmọ Yorùbá ni tá a fẹ́ sọ̀rọ̀ lé lórí. God bless you. àsìkò wa ni Tinubu ń lò léyìí tó hàn sí Tinubu pé àsìkò ọmọ Yorùbá ló ń lò bó wá ló ṣe lò ó ṣó ló dá fáwa Yorùbá. Bàbá kan sọ̀rọ̀ lẹ́ẹ̀kan ṣé rí gbogbo tí wọ́n ń ṣe yìí wọ́n fi ń kọ́ Tinubu lọ́gbọ́n ni tí Tinubu bá lò fún wa torí kíni ó ti mọ̀ pé gbogbo tí wọ́n ti ṣe sẹ́yìn láì dáa sọ́wọ́ Yorùbá àbí sọ́wọ́ Fulani gbogbo ẹ̀ làwọn pípù yìí máa fi fight against ẹ̀ ni wọ́n á fi jà padà lé wọn lórí lé àwọn ọmọ Yorùbá lórí. Ṣẹ́rí gbogbo tó ń lọ lọ́wọ́lọ́wọ́ yìí nílẹ̀ Yorùbá iná àwọn pípù yìí ò dùn sí o despite pé à ń sọ pé Tinubu ò ṣe nǹkan dáadáa sílẹ̀ Yorùbá ilẹ̀ Haúsá ló ṣe púpọ̀ nínú tó ṣe ibẹ̀ ló ṣe sí. Kò tẹ́ wọn lọ́rùn. Kò tẹ̀ síbẹ̀síbẹ̀ náà kò tẹ́ wọn lọ́rùn. So ìyẹn túmọ̀ sí pé bí Tinubu ṣe wà ní president tọ́básanjọ́ ò lè là lé Tinubu lọ́wọ́ lásìkò yìí tátújọjọ́ ọmọ Yorùbá ó yẹ kó máa ríǹgì létí bàbá Tinubu pé táwọn bá kú òun bẹ́ẹ̀ lẹ́yìn ọdún 8 àwọn náà ò ní lè là lé Fúlàní tó bá wà níbẹ̀ lọ́wọ́. God bless you. léèdè yẹn já sí pé tọ́ba ti kú òun bẹ́ẹ̀ pẹ̀lú bí nǹkan ṣe ń lọ yìí èmi ò fẹ́ rò pé ọmọ Yorùbá kó tó lè débẹ̀ ọ̀nà ó jìn. After 70 years. Ọlọ́run mọ̀ọ́mọ̀ gbé Tinubu wá lásìkò yìí ó gbé bàbá ọba Ìbàdàn Olúbàdàn ó gbé wọn wá lásìkò yìí ó gbé Sunday Gbowo ó gbé wọn wá lásìkò yìí àtàwọn kọ̀ọ̀kan bẹ́ẹ̀ lọ láti wá ṣe àwọn iṣẹ́ kan lásìkò yìí ni. Iṣẹ́ náà ni pé kán tú àwa ọmọ Yorùbá lẹ̀ láti inú tí wọ́n ń pè ní Nàìjíríà. I love that. So kí bàbá Tinubu kan jọ nítorí tọ́lọ́run kán ro tọ́ ṣe rí gbogbo tí wọ́n ń kà sí Tinubu lọ́rùn yìí ó ṣe kò ṣe tó bá ṣe Ọlọ́run lè yááfì ẹ̀ pátápátá tó bá ṣe torí níta fẹ́ ni. Gbogbo àwọn tá a dẹ̀ wá ní ọ́ndà kọ́mẹ́ǹtì yẹn tá à ń sọ̀rọ̀ lọ́wọ́ yìí mo wà aṣọ pé púpọ̀ nù wa ní Yorùbá nation tá a bá fẹ́ kó rọ́tàn àwa lóko. Bọ̀wé tá à ń sọ̀rọ̀ lé lórí reality tó yẹ kó ṣẹlẹ̀ ni kì í ṣe pé à ń dìbò fún bàbá Tinubu ní tó dẹ̀ jẹ́ tọ́ wa ni tá à ń sọ̀rọ̀ lé lórí. Bàbá Tinubu tó bá déwájú yín tí prógrámù yìí bá déwájú yín ẹ jọ̀ọ́ yín tó lè sọ́ọ̀bù gbogbo kíní ni pé ẹ fi àwọn ọmọ Yorùbá lẹ̀ lọ́rùn ẹ bí ká lọ́ ń lọ wa. Nǹkan kan ò pa àwa àti Fúlàní pọ̀ kò papọ̀ rárá kò sí tó ń jẹ́ ọmọlúàbí lọ́dọ̀ wọn. Bàbá Olúbàdàn ẹ wo gbogbo ìgbésẹ̀ wọn lẹ́nu ọjọ́ mẹ́ta yìí inú àwọn bípò yẹn ò dùn sí o. Tó bá jẹ́ Fúlàní ló wà ń bẹ̀ bàbá yẹn lè rí gbésẹ̀ yẹn gbé má jẹ́ àkúrọ̀ tán lára o. Bẹ́ẹ̀ni àwọn èèyàn kí yín comment section tí bàbá wa yìí bá mú yes ẹ jẹ́ ká máa rí yes ni àwọn èèyàn kí yín ẹgbẹ́ ọ̀sán. Torí pé ó jẹ́ Tinubu ló wà ń bẹ̀ ni Olúbàdàn fi ń ṣe gbogbo ohun tó ń ṣe yìí o. Tọ́ba nìkan lọ jókòó wọn lọ jókòó ni. Bẹ́ẹ̀ni àsìkò yìí ló yẹ kí gbogbo táwọn ọba yòókù ẹ má bínú o táwọn ọba yòókù tí wọn bá ya Sámúrà tí wọn ya oníjẹkújẹ bó ṣe wù kán ya oníjẹkújẹ tó náà
tábà ń sọ pé àsìkò wa láwàá àsìkò tó yẹ kó ń kálukú wọn máa sọ̀rọ̀ sókè ní bí bàbá Olúbàdàn ṣe ń sọ̀rọ̀ sókè àsìkò yìí ló yẹ ká máa gbóhùn wọn lókèlókè ta ni Sultan of Sokoto terrorist gbogbo ayé mọ̀ pé terrorist ni ta ni Gumi gbogbo ayé mọ̀ pé òun ló ń báàkì àwọn terrorist ní Nàìjíríà ló ń báàkì wọn lẹ́yìn ẹ wo bá ṣe ń sọ̀rọ̀ ẹ wo bàbá wèrè yìí náà tó wá ń sọ̀rọ̀ nípa Tinubu gbogbo wọn ní terrorist wọn dẹ̀ ń sọ̀rọ̀ fatafata àwọn bá wá jókòó wọn rí ìgangan sọ bàbá òní ọfífẹ ẹ ń ṣiṣẹ́ lábẹ́lẹ̀ má ṣiṣẹ́ lábẹ́lẹ̀ mọ́ abẹ́ ti ń ta wá abẹ́ ń ta wá má ṣiṣẹ́ lábẹ́ wa mọ́. ẹ sọ̀rọ̀ sókè àwọn ọba Èkó gbogbo wọn kó sọ̀rọ̀ sókè kán gbàgbé nípa tó ti lọ sẹ́yìn president lánàá ilẹ̀ Yorùbá àmọ̀pọ̀ owó pípọ̀ ní yóò mọ̀ bọ́ àkí ẹ̀ bọ́ a nídìí president báyìí ẹ pé bàbá Tinubu sàárín ẹ sọ fún wọn pé kán jẹ́ ká lọ kán tó kùn lọ́rùn wa tó bá jẹ́ màálù ni èyí tó wà nílẹ̀ Yorùbá kọjá màálù ẹ lè lọ import màálù wọlé lẹ́niwẹ̀ á ní gbogbo nǹkan ìtẹ́ra tá a lè lò Ọlọ́run fún wa ní gbogbo nǹkan yìí àwa náà mọ̀ so kí wàá lẹ tó fẹ́ so àkàsìkò irú àwọn kan jọ̀ nítorí tọ́lọ́run kan pé bàbá Tinubu ṣàkíyèsí ní kíákíá àsìkò sì wà torí tó bá ti di pé bàbá Tinubu kò ń bẹ̀ aláǹfààní gbogbo ìta ṣe yìí o àwọn pípé wọn dẹ̀ kí ń gbàgbé ọ̀rọ̀ màá sì wọ́n sì bá iṣẹ́ wèrè wá lọ ni àwọn ilé ìfẹ́ gba Èkó àwọn ilé ìfẹ́ wọn fẹ́ gba Èkó Yorùbá wà ń bẹ̀ ní o ọ̀rọ̀ sì wà lórí ọ̀rọ̀ Èkó wọ́n fẹ́ gba everywhere ní o wọ́n dẹ̀ ń bá iṣẹ́ yẹn bọ̀ wọn dúró wọ́n sì ń ṣiṣẹ́ lọ wọ́n sì ń plan lọ so ká jọ̀ nítorí tọ́lọ́run ètò kọjá ni pé ká já kù lọ́wọ́ àwọn arábí àìsè kan náà ẹ kó ètò Yorùbá wuyì Ọlọ́run ní fi ilẹ̀ ẹ̀ka. tó bá ń gbọ́ ọmọ láàárẹ̀ búre ọ̀kan ò gbọ́dọ̀ jù kan ẹ wo bó bá yẹn ṣe la tó bá ti ń jábá ń sọpọ́tì Tinubu ẹ jẹ́ ká máa jẹ́ kó yé àwọn Tinubu náà pé wọn ò ṣe dáadáa fún wa mi fẹ́ kọ́ anybody ní oníkàkú free opinion ẹ̀ bàbá wa bóyá CIC àbí CIC lórúkọ yẹn bá wa gbóhùn sókè CIC ẹ gbóhùn sókè CIC ṣẹ́ wa ń bẹ̀ ẹ bá wa gbóhùn sókè ẹ káàbọ̀ sà wọ́n ní Tinubu ló mú pàṣẹ Abíọ́lá kalẹ̀ àwọn Fúlàní ti bọ́ta gọ́vnà Jigawa. irọ́ ló ń pa wọ́n fẹ́ dàrin wa rú ni ẹ má dá wọn lóhùn irọ́ ló ń pa wọ́n fẹ́ dàrin wa rú ni ẹ mọ̀ pé ẹ mọ̀ iṣẹ́ tí Tinubu ti ń ṣe lé wọn lórí ni Tinubu ó ti tì wọ́n sẹ́yìn ẹgbọ́n ìgbà tí Rufai sọ ó ní ó ti àwọn northerners kó ti Muslim north sẹ́yìn nínú from power. ó ti tì wọ́n sí kànga. yes ó sọ Rufai sọ fúnra ẹ̀ kì í ṣe nǹkan kékeré ni bàbá yẹn ṣe bẹ́ẹ̀ but àwọn èèyàn expect immediate result nǹkan tó ti bàjẹ́ for several years it's not possible kó wá túnṣe ní 3 years now it's not possible but a mọ̀ pé a fẹ́ result kíákíá bọ̀ kò rí bẹ́ẹ̀ ilé ayé ò rí bẹ́ẹ̀ yẹn aláti support Tinubu àwọn ọmọ Yorùbá aláti support okay tá a bá support ẹ̀ ṣé Igbo Peter Obi kékeré ńké la fẹ́ support àbí Atiku Obi kékeré ńké. no Tobi ṣe ṣé àwọn yẹn la fẹ́ support ní ADC. so ọ̀rọ̀ tí Lamido sọ ní sin ká gbàgbé nípa ẹ̀ pé Tinubu ló mú pàṣẹ Abíọ́lá kalẹ̀. is divide and rule ló fẹ́ ṣe ó fẹ́ divide àwọn Yorùbá kó má support bàbá Tinubu ni. ẹ gbọ́ ìyẹn ọmọ Yorùbá ṣé lóòótọ́ lẹ́wọ̀n tí bàbá yìí ń sọ ṣọ́ọ̀rọ̀ wọn mú yes tó ẹnìkan sọ̀rọ̀ tó ń sìn ọ́n ló mú yes ṣé tiwọn yìí náà mú yes. a need àti support ẹ Tinubu ó ti ń kápá àwọn Fúlàní yìí ó ti ń kápá wọn but àwọn èèyàn ò rí kán wò ó tẹ́ bá máa wò ó tó bá máa wọlé second tí ò bá ti divide ìlú yẹn tí ò bá fún wa Yorùbá nation torí èmi Yorùbá nation lèmi wà fún èmi ò believe nínú Nàìjíríà Yorùbá nation lèmi wà fún but tí ò bá tẹ̀ wá fún wa ẹ̀ rí i pé kò ní gbé ìjọba fún Fúlàní middle belt ló gbé ìjọba fún. ṣé middle belt kọ́ ni Àsárídòkun tó sọ pé Yorùbá are betrayers they are chameleons òun pìfẹ́ kóhun ṣiṣẹ́ pẹ̀lú. middle belt kọ́ ni Àsárídòkun làwọn ṣe bí south south ni Àsárídòkun. ṣé àwọn náà kọ́ ni middle belt ni. Àsárídòkun south south. ṣé àwọn náà kọ́ ni àwọn náà kọ́ ni middle belt. no àwọn kọ́ ni middle belt o. ẹ gbọ́ middle belt Kwara Kogi àwọn yẹn ni. Kwara ni middle belt. ìyá Kwara Kogi Benue Plateau àwọn yẹn ní. àwa Kwara wo ṣẹ̀wọ̀n tá a ti wá torí gọ́vnà ti wá báwọn gọ́vnà ilẹ̀ Haúsá ń ṣe mítìnì kò sí ń bẹ̀ báwọn gọ́vnà ilẹ̀ Yorùbá ń ṣe mítìnì kò sí ń bẹ̀. ṣèbí Fúlàní ni gómìnà Kwara. ó rà pé góòsì ni wá Kwara ẹ jẹ́ ẹ ṣe gan bá wa dúpẹ́
àwọn kan náà wọ̀nyí mú yes yes àwọn kan sọ pé no ló mú páwọn ò gbà rárá pẹ́lú ọ̀rọ̀ tẹ̀sán yẹn wọ́n ní no jẹ́ ẹ bá gbóhùn sókè jẹ́ ẹ gbóhùn sókè jẹ́ ìṣẹ̀wà amẹ́ka tó pe Mr. Amos ẹ̀yìn tẹ̀ pa táàpù wọ́n drop yín kò sí ìwọ̀n tó kàn mí jẹ́ Mr. Amos ẹ gbóhùn sókè. Yorùbá wo ìmọ̀ kì í jẹ́. jẹ́ ẹ má bí wọn drop yín o àkíngbà kí ọ̀dọ́ sórí péjì wa tó fi flagging. Ìgbà míì téèyàn bá kàn gbọ́rọ̀ lẹ́nu ẹlòmíì èèyàn máa wò wọ́n pé àgbàlagbà. No insult on my page you know that no insult on my page no. mi ò dárúkọ anybody. no insult on my page ẹ mọ̀ pé mi ò ní gbà. okay téèyàn bá jáde tán bá fi ẹ̀sùn tí ò dáa kan yàn. ṣé wọn lè pick ẹnìyẹn ni Gumi bọ́ta níjọ́ kìíní àná ó sọ pé federal government mọ ibi tí gbogbo àwọn agbésùnmọ̀mí yẹn ilé wọn orúkọ wọn bọ́n ṣe ń jẹ bọ́n ṣe ń mu ó ní federal government mọ̀ bẹ́ẹ̀ federal government ò sọ nǹkankan bàbá yìí tún bọ́ta ń sìn ó ní federal government ẹni tó wà lórí oyè lọ́wọ́lọ́wọ́ ó ní ẹnìyẹn ló mú Pàṣẹ Abíọ́lá lẹ̀ téèyàn bá parọ́ ọmọ ẹ píìkì ẹ̀ náà kí DSS ṣe interrogation fún náà kó pọ́ dandan kan tì mọ́lé náà so that àwọn èèyàn á tẹ̀lé mọ́ pé at least wọ́n invite ẹ̀ ok Ṣòwòrẹ́ bọ́ta Ṣòwòrẹ́ ni ó lè ní bàbá Tinubu Ṣòwòrẹ́ lọ jẹ́jẹ́ ń jẹta o lórí ọ̀rọ̀ yẹn ó lọ jẹ́jọ́ ó lọ kóòtù o àwọn DSS pé Ṣòwòrẹ́ o Ṣòwòrẹ́ ń ṣẹjọ́ lórí ọ̀rọ̀ yẹn lọ́wọ́lọ́wọ́ o pé kó wá ṣàlàyé bó ṣe jẹ́ pé ó lè ní bàbá Tinubu àwọn yẹn ń sọ tí wọ́n ń sìn kò lè mú wọn ara Yorùbá ni Tinubu tó lọ ara Yorùbá ló ti máa ń jàgàbán gbogbo jàgàbán gbogbo ilé ìtàn ní ń fún ilẹ̀ Haúsá ó ń ṣe kinní kan pé ń finá mọ́ wọn irọ́ ni ṣé Tinubu lè dá wọn mọ́ làmú ni gbogbo ọ̀rọ̀ tí Gumi sọ yẹn kó lọ mú Gumi náà kó mú Sultan náà nígbà tí Sultan bọ́ta tó ní pé gbogbo àwọn ọmọ Boko Haram yẹn pé aláàánú ń jà fún pé boys àwọn lòun kó lọ mú náà tó bá mọ̀ pé òun tó òun jàgàbán délé Haúsá kó lọ mú wọn ó jẹ gbogbo jàgàbán ilẹ̀ yìí wọ́n padà fà á já mọ́ mi lọ́wọ́. èwo ni